Akínyìn ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin alára wa tí ń láǹfààní àti mọ wòran ètò Gbàgede Ìlú níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà abala tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n náà ni àkànlò yìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó kan aráàlú tó kàn yín tó kàn wá là máa ń pẹ̀kẹ́lù lábala tá a wà yìí nígbà gbogbo. Ó dáa àlejò wa ó ti wà ní agbára pẹ̀lú wa lónìí. Awífún yín lẹ́ẹ̀kan wípé lámẹ́ ìtọ́ ni àlejò tá a gbà lórí ètò lónìí. Ó dáa ẹ má jẹ́ ń fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ jẹ́ máa kí àlejò wa káàbọ̀ lé agbára bí ọmọ Balógun bó ti lọ ké sí wọn wọlé agbára yìí. Orúkọ wọn ni ọ̀gbẹ́ni AKINRODOLU Tolúlọpẹ́ OLUTADE. Àlejò wa Akínyìn ẹ káàbọ̀ sórí ètò lónìí o. Káàbọ̀ sà. Ẹ ṣeun olùpẹ̀ olóòtú. Ẹ kú dédé wòyí o. Ẹ kú wájú. Ẹ bá kí gbogbo ará ilé tí ń wò wá. Gbogbo ará ilé mo kí yín o. Ṣé dáadáa la wà o. Lágbára Ọlọ́run Nàìjíríà túra fún wa. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ ṣe wà níbẹ̀. Gbogbo aráàlú àlejò wa ilẹ̀ ti rójú wọn. Kí ni kókó ta fẹ́ pẹ̀kẹ́lù lónìí tó kàn yín tó kàn àwa náà? Kókó tó kan tónílé tàlejò tó kan ọba àti ìjòyè. Ó ní ìnira tó gògò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ìnira gògò ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́ ilé ó ń yára àlò lẹ́nu àti jẹ àti mú dogundọdẹ ó dáa pọn. Ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ó yanra rẹ̀ láwo olóhùn ti ṣe dáadáa lọ́dún mẹ́jọ tóun ti ń lò lọ lórí àlééfà yìí. Ó ní nígbà tóun bá kú lórí àlééfà tán àwọn èèyàn yóò mọ rírì iṣẹ́ tó ń ṣe. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ náà wọ́n yìn lọ́tún lọ́sì pé ó kú iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ìnira aráàlú ò dínkù o. Àti jẹ àti mú epo pẹntiró iná ọba ètò ààbò ojú pópónà gbogbo rẹ̀ ló nira fáráàlú. Kódà gan-an àti gbégbèsè ayé ìrọ̀rùn lórílẹ̀‐èdè Nàìjíríà kò rọgbọ. Aya ààrẹ orílẹ̀‐èdè yìí wá jáde ó wá bẹ̀bẹ̀ fún àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Pò ń mọ̀ pé ara ní orílẹ̀‐èdè yìí pé ara ní àwọn èèyàn pò ń mọ̀ ó ní ká foríjì òun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìnira tó wá gògò yìí ńlá ṣe lè kí sí àlejò wa. Kí ló ṣàkùnfà àwọn ìnira yìí? Àyáwó ní gbogbo ìgbà lórílẹ̀‐èdè yìí. À ń yáwó lórí ọ̀rọ̀ ètò ààbò, à ń yáwó lórí ètò ọrọ̀ ajé. Àbá àṣùná ọdún 2023 tí ń bọ̀ 20 tírílíọ̀nù ó lé ni. Ó sì ti ní iye tí ìjọba tó fẹ́ yá sí látàwọn orílẹ̀-èdè ibòmíì. Kí ló wá ṣokùnfà ìnira orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé àlùmọ́ọ́nì tó yẹ ká fi ṣọlá lọ́lọ́run fún wa lórílẹ̀-èdè yìí ni? Àbí kí la lè sọ wípé ó ṣokùnfà gbogbo ìnira wọ̀nyí? A sì tún wo ọ̀nà àbáyọ. Ìdí tá a fi ké sí àlejò lónìí rèé o. Ṣé ẹ rí pọ́ọ̀rọ̀ tó kàn yín ni? Ẹ má kú níbi tẹlifíṣàn yín o kájọ ṣètò ọ̀hún. Àlejò wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Olóòtú mo kí yín. Ọ̀rọ̀ rẹ nígboro ẹnu o. Ìnira tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ọ̀nà yìí lè ro ti yín kí lè rò kó ṣokùnfà rẹ̀. Ẹ ṣeun olóòtú. Ṣe rí àrùn tó ń ṣe 100 náà ló ń ṣọ̀ọ́dúnrún. Tá bá sàdásókè ní ìgbà pẹ̀lẹ́bẹ̀ ló máa fi lélẹ̀. Ṣe rí ohun tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ni ohun tá à ń dojúkọ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí. Kì í ṣọdún tó kọjá. Kì í ṣọdún 10 sẹ́yìn. Ó ti bẹ̀rẹ̀
tèmi gan tó jẹ́ pé wọ́n bí mi mo bá nu ayé ni. Àwọn bí yín sínú rẹ̀ ni. wọ́n bí mi sínú ẹ̀ ni. ṣùgbọ́n ní ìgbà yẹn náà lọ́hùn-ún àwọn kí n sọ pé àwọn olórí wa ni wọn káràmásìkì ìbá má ti tó bó ṣe tó yìí ìbá jẹ́ pé wọ́n káràmásìkì ni láwọn tí wọ́n ń darí àkóso orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé pé wọ́n ti mójútó ni kò bá má ti rí báyìí. ṣé lóhun tá a gbọ́ nínú ìtàn ni pé láyé àtijọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nǹkan ọ̀gbìn ni iṣẹ́ àgbẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ní àsìkò tí wọ́n bí èmi sínú tí wọ́n máa bí èmi sínú ẹ̀ la gbọ́ oil boom ọ̀rọ̀ epo rọ̀bì tí ọ̀rọ̀ epo rọ̀bì jáde àwa gbàgbé ọ̀rọ̀ ohun tá a fi kọ́ sọ̀rọ̀ àjẹtẹ́lẹ̀ nípa ohun ọ̀gbìn àgbéyẹn pàtì sẹ́gbẹ́ kan àwa dojúkọ ọ̀rọ̀ epo rọ̀bì nígbà tá a ti fi ọ̀rọ̀ ohun ọ̀ṣẹ́ àgbẹ̀ sílẹ̀ tá a ti dojúkọ ọ̀rọ̀ epo rọ̀bì ìṣẹ̀lẹ̀ níbẹ̀ ni ìṣòro àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ wa. tá a ti rí ìyàwó tá a wá kọ ìyálé lẹ̀. ṣẹ́rí àwọn orílẹ̀-èdè tí wọ́n dàgbà sókè yẹn wọ́n fi àwọn nǹkan sílẹ̀ ní àwọn àlùmọ́nì tó fi ń ṣọrọ̀ ajé kan dojúkọ ẹ̀kan fi kan sílẹ̀ wọ́n kọ́ lélẹ̀ kan lórí wọ́n gbé nípele ìpele wọ́n gbé nípele ìpele ni wọ́n fi ibì kan sílẹ̀ láti gbọ́ ti ibì kan. a rí àwọn orílẹ̀-èdè kan ní orílẹ̀-èdè adúláwọ̀ nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé ká wá wo nǹkan táwọn olóyìnbó pè ní tourism làwọn fi ń ṣọrọ̀ ajé. ìrìn àjò afẹ́ àwọn ò sì fílẹ̀ kódà àwọn kan wà ní orílẹ̀-èdè adúláwọ̀ tó jẹ́ pé ìrìn àjò afẹ́ láti wá wo àwọn ẹranko. orílẹ̀-èdè Kenya kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ ń bá wọn. Botswana. bẹ́ẹ̀ ni àwọn Kenya náà àwọn ò lépo pẹtiró àwọn ò ní góòlù ṣùgbọ́n ara wọn orílẹ̀-èdè Zimbabwe gan pápá àwọn ò ní táwọn ní ni pé ẹ wá wo àwọn ẹranko ẹ wá wo bí ìlú wa ṣe rí tí wọ́n sì fi ń ṣọrọ̀ ajé ṣùgbọ́n àwa fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ àdójúkọ ọ̀rọ̀ epo ọ̀hún tá a tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe náà àwa ti àwọn ọwọ́ kan bọ̀ ọ́ ní bá a ṣe ń ṣe tó bẹ̀rẹ̀ sí ní fa sábàbí ìṣòro bá orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí gbogbo ohun tó fa kínní tá a bá sọ pé ká sọ àkọ́tán ẹ̀ kò ju wípé ìwà àjẹbánu àti pé ti ẹ̀yà mi nìkan tara mi nìkan ni màá gbọ́ tí màá sì mọ̀ ní ohun tó fa ìṣòro tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń là kọjá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ní àwọn kan rí i pé nígbà tí ọrọ̀ ajé epo tó bẹ̀rẹ̀ wọ́n wò pé ẹ jẹ́ ká fi gbọ́ tara wa ẹ jẹ́ ká máa gbọ́ tara wa ṣèbá wa la ní ṣèbá la ṣe níbi tó ta ti wá ń ṣe ẹlẹ́yàmẹ̀yà èmi lu ní ìwọ mu ní èmi ló yẹ kó jẹ́ wọ̀ ló yẹ kó jẹ́ yìí àwọn kankan ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ṣe rí kinní kan ni níjọ́ ta bá ti lè ní òye wípé ẹ jẹ́ ká mú ìmọ̀ ti tèmi nìkan àbí táwọn èèyàn mi ká mú kúrò ọ̀rọ̀ wa ti ń dayọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ihun tó fa sábàbí ni ohun tí à ń là kọjá yìí kò ju ọ̀rọ̀ pé àfiṣẹ́ tá a fi ń ṣọrọ̀ ajé sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlọ́gùnlé àwa mú ọ̀rọ̀ epo rọ̀bì àdójúkọ yìí. ẹ ṣe àlejò wa. ìbéèrè kan ni àwọn àlejò sọ fún mi. ẹ o tí wọ́n ní kí n bi àlejò wa pé nígbà tí ẹ bá wa yànnà náà ẹ jẹ́ kí a mọ̀ pé wọ́n bí yín sínú pé nǹkan ti ń yí padà tí ò sì rọ ìlú lọ́rùn. bẹ́ẹ̀ni. ṣé a lè wo pé ìgbà tí nǹkan rọrùn ìgbà tí ojú dúdú ni àbí ìgbà tí ìfẹ́ wà àbí kí gan ló ṣokùnfà ẹ̀ tó fi jẹ́ pé àbí ìgbà tí ojú bẹ̀rẹ̀ sí ńlá gbogbo kan tó bẹ̀rẹ̀ sí bàjẹ́. ẹ ṣe rí tẹ bá sọ bẹ́ẹ̀ pé ọ̀làjú fà ní ọ̀nà ìkíní ṣùgbọ́n ṣe rí ní ìgbà yẹn ojú òdúdú a ní one Nigeria one nation ní ìgbà yẹn wọ́n á kó ẹ̀pà láti ilẹ̀ Haúsá wọ́n á kó wá síbí àwa náà ń kó obì gbàǹjà láti bí à ń kó lọ sọ́hùn à ń kó kòkó à ń kó lọ sókè òkun àwọn tí wọrí àwọn náà ń kó ọ̀rọ̀ igi tímbà àjọ ń kó wájọ oníkálukú jọ ń ṣiṣẹ́ wọnú ara wọn ní ayé ìgbà yẹn ni ẹnìkan ò mẹ́nìkan ẹnìkan ò mọ̀ yí pé ẹ̀yà kan lélẹ́yìí tó wá ẹ̀yà kan lélẹ́yìí tí ó wà ibi báyìí ló ti wá kò sí lè tó kàn mí àwò yẹn ní ìgbà yẹn ìfẹ́ wà ní orílẹ̀-èdè Nàìjíríà dáadáa bí mo ṣe gbọ́ ìtàn yẹn ṣùgbọ́n nígbà tó ti di ọ̀rọ̀ pé àwa la ní ṣe mọ̀ pé lórí ọ̀rọ̀ elépo dé yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ nínú ẹ̀lẹ́lẹ́ tó ṣẹlẹ̀ ní ọdún 1995 tí wọ́n pa Kẹ́ńsàrò wíwá àwa la ní nǹkan yìí ẹ fìyà ń jẹ wá lórí ẹ̀ bí a ṣe gbọ́ ọ̀gbẹ́ni yẹn gbégbésẹ̀ pé màá jàjàgbara fún àwọn èèyàn nílùú Ògòní láti bẹ̀ lọ ó dẹ̀ ta sọ di criminal wọ́n so lókun pa lórí ẹ̀ ṣe mọ̀ pé
ìgbẹ́ kínkínlé tí àwọ̀ gbẹ̀gìrì tójú bá kúrò ọkàn ò ní kúrò bá a ṣe ń sọ léni báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kí àwọn ará Ògùn ní kí wọ́n nífẹ̀ẹ́ àwọn tó ń bẹ lókè ọ̀yà nítorí pé wọ́n ṣe púpọ̀ àwọn ènìyàn wọn torí epo rọ̀bì ara ibi tí ọ̀tá ti ń bẹ̀rẹ̀ ara àwọn àpẹẹrẹ ọ̀tá tá a ní nípa ọrọ̀ ajé Nàìjíríà nìyẹn. ó dá jẹ́ kí n béèrè báyìí àlejò wa ó ti ń súnmọ́ 40 ọdún báyìí tí àwọn olórin ti kọrin lórílẹ̀‐èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni. ẹnìkan kan tiẹ̀ ní ìlú lè kókó Ọlọ́run wa sọ olùdẹ̀rọ̀ o. Báyọ̀ evangelist Báyọ̀ Adégbóyèga. bẹ́ẹ̀ni kárí jẹ kárí mu kárí ná kárí lò ìlú lè kókó Ọlọ́run wa sọ olùdẹ̀rọ̀ o. ó ti súnmọ́ 40 ọdún báyìí. bẹ́ẹ̀ni ó kọrin yẹn ní 1988. ó tún kọ̀ọ̀kan ọkọ̀ Nàìjíríà màrè lójú àgbà mi ta ni yóò tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀ o. 1989. àwa ò fẹ́ ọ̀jẹ̀lú mọ́ nílẹ̀ wa àwa ò fẹ́ ọ̀jẹ̀lú mọ́ nílẹ̀ wa jàgídíjàgan pẹ̀lú ìlérí asán o gbogbo rẹ̀ ni kó dópin. ẹ bá wo rìn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n fi kọrin bẹ́ẹ̀ni àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. ìjọba alágbádá bẹ̀rẹ̀ Nàìjíríà àwọn ológun gbàjọba bẹ́ẹ̀ni. ó bọ́ sọ́wọ́ alágbádá àwọn ológun gbàjọba ó tún padà wá bọ́ sọ́wọ́ alágbádá lọ́dún 1999 tí democracy ti bẹ̀rẹ̀ tán pè ní Fourth Republic. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n a rí i pé kàkà kó sàn lára àyà àgbẹ̀ gbogbo ọmọ ní fi ń bá bo egbò Nàìjíríà ò san ọgbẹ́ Nàìjíríà ò padà ó tún kẹ̀sìn gbogbo ìgbà ni. àṣé ní ọdún 1988 tán kọrin àṣé ìlú ò tí ì le rárá ká fi ṣe àkàwé tí ń ṣẹlẹ̀ lákòókò òun pẹ̀lú àkókò yìí ṣùgbọ́n àwa ò fẹ́ ọ̀jẹ̀lú mọ́ ní ilẹ̀ wa nínú orin òun àlàyé èmi lẹ lè ṣe láyé lórí ibẹ̀ òun. ẹ ṣe rí bí ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì ni ó ní bí ó ti wà láti tìkọ́ ṣe ló ń bẹ ní ìsìn ó ní bẹ́ẹ̀ ni ó sì máa ní títí láéláé ṣe rí kí olórin yẹn tó kọrin yẹn Sunny Adé ti kọrin kan ní 1980 ó ní kò ságbẹ̀ mọ́ lóko ará oko ti darí wálé láti fi ṣàfikún ohun tí à ń sọ nípa pé wọ́n ń kọ orin ṣe rí ohun tí a lè sọ láàrin méjì yẹn ni wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà kì í pé bóyá pé kò sí ìpèníjà wà ṣùgbọ́n kò le tó bá ṣe wá rí ohun tó ṣẹlẹ̀ ni pé à ń lọ síbì kan a fẹ́ gẹ́ẹ̀tì èsì kan à ń gba ọ̀nà kan ṣoṣo èsì tá a fẹ́ mú ì àti gbìyànjú lọ́nà bíi 10 àti gba ọ̀nà kan yẹn bí ìgbà 10 a rí èsì yẹn kí lè tá a gbọ̀nà ìmí. ṣe rí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí tó fi rí bí ọrọ̀ ajé ṣe rí orílẹ̀-èdè Canada náà nírú ó wà báyìí àwọn ò wá lórí ìjọba táwa ń lò ìjọba táwa ń lò pẹ̀lú tó tún ṣokùnfà ìṣòro wa. bẹ́ẹ̀ ni ṣe rí orí ìjọba tá à ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà ó pẹ̀lú nǹkan tí ó ràn wá lọ́wọ́. lọ́nà wo. ọ̀rọ̀ wa kọjá ọ̀rọ̀ democracy ọ̀rọ̀ wa kọjá pé democracy bá democracy títí tá democracy Jésù ó fi dé ìhun tó ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ òun ló fi ń yà mí lẹ́nu nígbà tó máa sọ pé lágbájá táwọn olóṣèlú bá ń sọ̀rọ̀ lágbájá kan báyìí ló lè ṣe tàmẹ̀dù kan ló lè ṣe ṣe rí Jésù gan tó bá wá sí Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí àti rójútùú sí ohun tá à ń sọ yìí á fẹ́ difficulty díẹ̀ mi ò pé kò lè ṣe á ṣe torí kó jọ Ọlọ́run ṣùgbọ́n á difficulty díẹ̀. lọ́nà wo. ó ti wà complex bí àṣà àwọn olóyìnbó ó fẹ́ ká yanyan ká tó sọ̀rọ̀ nípa security ètò ààbò ìyẹn náà pẹ̀lú tí ó jẹ́ káwọn èèyàn oúnjẹ jẹ. ó pẹ̀lú nígbà tó jẹ́ pé látòkè ọya àwọn tí wọ́n máa gbé tòmátì àtàtà tí wọ́n máa gbé wá àwọn jàǹdùkú àbí báńdíìtì wọ́n á dúró sójú ọ̀nà bí wọn ò bá gbà ṣàkọlẹ̀ lọ wọn níjẹ́ kọ́ kọjá wọ́n tiẹ̀ ń pa wọn lóko wọn. ìyẹn kan àwọn tó máa gbé màlúù wá láti Màdúgùrí wọn ò jẹ́ kọ́ kọjá láì jẹ́ kó bá fún wọn ní ṣàkọlẹ̀ wọ́n á tún pa wọ́n. ẹjọ́ ṣé wọ́n ràn kán lọ́wọ́ kò ràn kán lọ́wọ́. ìyẹn níbi ọ̀rọ̀ ètò ààbò nìyẹn ṣe wá rí ibi tí a ti ń ta àwọn àgbẹ̀ tó ń ṣiṣẹ́ oúnjẹ tá à ń jẹ gan pàápàá gan ṣé ìjọba ràn wọ́n lọ́wọ́. ìjọba ń bẹ gẹ̀ẹ́tì owó fún wọn. atọ́kùn ẹ má jẹ́ ká tanra wa jẹ. wọ́n ń ṣe empowerment fáwọn àgbẹ̀. atọ́kùn ẹ má jẹ́ ká tanra wa jẹ. kí wọ́n máa bu fertilizer fáwọn àgbẹ̀. atọ́kùn ẹ jẹ́ ká sòótọ́ síbi tí ọ̀rọ̀ wà ṣé ẹni tá à ń sọ yìí à ń kà á nínú pépà ni à ń gbọ́ nínú tẹlifíṣàn lórí amóhùnmáwòrán
àti asọ̀rọ̀mágbèsì ni ṣé àfojú wa rí láti nǹkan bí ọdún bíi 15 sẹ́yìn mo ti ń gbọ́ pé wọ́n pín fertilizer mi tí ìrágbẹ̀ tó pín fún ní ìpínlẹ̀ tí mo wà nú ẹ̀ kẹ́nìkan wá sọ mi ì lè sọ lókè ọya lọ́hùn o mi ì lè sọ ní ilẹ̀ ìlà oòrùn lọ́dọ̀ àwọn Ìgbò lọ́hùn o ṣùgbọ́n ní ìlà oòrùn títí wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire wa yìí mi ì lè réyàn kan àkàn ń gbọ́ náà ni wọ́n pín fertilizer ó dáa ṣé. ìjọba àpapọ̀ mọ̀ náà sọ pé ń bu fertilizer fáwọn aráàlú. ó náà ni mò ń sọ yẹn bàbá ṣùgbọ́n àwọn àgbẹ̀ wà ń bí wọ́n wà nípínlẹ̀ Ondo tó ń gbin kòkó ṣùgbọ́n irú iṣẹ́ àgbẹ̀ tó ń ṣe náà tí oúnjẹ fi lè jáde irú àwọn nǹkan èlò tó ti ń lò láyé láti nǹkan bí 40 ọdún sẹ́yìn náà ni wọ́n ṣì ń lò tó yẹ kán kó nǹkan ìgbàlódé wọlé wọn kó fún wọn. bí ọkọ́ àdá ni wọ́n fi ń ṣiṣẹ́ ara tó fi ń ṣiṣẹ́ náà lélẹ̀ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé lójoojúmọ́ là ń pọ̀ sí ojoojúmọ́ là ń bímọ sí tá à ń pọ̀ sí iye àwa ènìyàn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ojoojúmọ́ ló ń pele sí nígbà tó yẹ pé ọ̀nà kan là ń gbà tá a fi fúnra wa lóúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti kan bí 100 ọdún 150 ọdún tó dẹ̀ ipò ọ̀nà yẹn ò ṣéǹjì tí nǹkan yẹn ò yí padà báwo la fẹ́ tẹ̀síwájú nú ẹ̀ á wá dàbí pé àmọ́ ṣe á dàbí pé àwọn àgbẹ̀ wọn ò mọṣẹ́ ṣe lóòótọ́ o àwọn nípèníjà tiwọn ẹ tún wá wò ẹ jẹ́ ká wo bójú ọjọ́ ṣe máa ń rí bí nǹkan ṣe ń rí nígbà ìwọ̀n ìgbà òjò tó ń rọ̀ láti lè fi gbé oúnjẹ sókè ń sè báyìí nínú kójú yẹn pọ̀ jù kó bá nǹkan kó jẹ́ àbí kó má tiẹ̀ wá rọ̀ tó rárá nǹkan ṣẹlẹ̀ nínú méjèèjì ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé àwọn orílẹ̀-èdè kan wà tó yẹ pé àwọn sábà ní òjò bí orílẹ̀-èdè bí àwọn United Arab Emirates a máa ń pè ní Dubai ṣùgbọ́n wọ́n ń jẹun bẹ́ẹ̀ wọ́n ń jẹun kí ló dé tí àwọn ìjọba ti wá látijọ́ tí wọ́n ti ń ṣèjọba tá a ti ní àwọn aṣáájú olórí tí wọ́n ní ìlànà àti ètò amáyédẹrùn fún àwọn ènìyàn ìdí kan pàtàkì nìyẹn ibi tó yẹ ká wò wọn ò ní bá ṣe bí ìdàgbàsókè ṣe lè bá àwọn ènìyàn wa a mọ̀ yí pé ibi báyìí la ti ń mú epo rọ̀bì tá a ti ń mú jáde wá ṣe jẹ́ ká wo nǹkan amáyédẹrùn kan tó yẹ pé ok àwọn ará bíi epo orí omi ló ti ń jáde wá wọn ò lómi tán mú ní àwọn ìlú kan níbi tí mo sọ níbi United Arab níbi Dubai yẹn kò sómi náà bẹ́ẹ̀ torí aṣálẹ̀ ni ṣùgbọ́n ìjọba wọn wá ọ̀nà bí wọ́n ṣe ń momi omi sì ń jáde kí ló táwọn ìjọba ti wá tí wọ́n wárú kan bẹ́ẹ̀ tí wọ́n kí wọ́n ṣe fún àwọn ènìyàn wa ní ìgbà kan rí ní ìpínlẹ̀ Ondo yìí àti rí àwọn ìwé agbẹ̀bí tó ń fún àwọn agbẹ̀bí pé tó bá fẹ́ lọ bímọ tó bá yẹ kó san 40 náírà o wàá san náírà 10 ṣùgbọ́n gbogbo yẹn ó ti lọ kúrò ńlẹ̀ àwọn aláboyún báyìí tó bá fẹ́ bímọ ó rọrùn fún wọn ká má sọ ẹ̀mí àwọn ìjọba ti wa tí wọ́n wò pé àwọn tájọ́ tó dẹ̀ ṣe olórí wa tó yẹ pé àwọn èèyàn wáyìí ẹ jẹ́ ká wò kàn ṣe sọ̀rọ̀ wọn kàkà bẹ́ẹ̀ àwọn á lọ sí òyìnbó lọ gba ìtọ́jú àwọn tó sì wà l'Amẹ́ríkà wọn wá sí Nàìjíríà wá gbà tọ́jú ará Amẹ́ríkà ò ní kúrò l'Amẹ́ríkà kó lọ gbà tọ́jú ní London ìlú ẹ̀ náà ló máa ti gbà tọ́jú ará London ò ní kúrò ní London kó lọ gbà tọ́jú ní Dubai ìlú ẹ̀ ló máa ti gbà tọ́jú kí ló dé tí àwọn ìjọba ti wá òwò pé káwọn báyìí mú ayédẹrùn fún àwọn ènìyàn tó ń ṣèjọba lé lórí omi sọ pé bí ó ti wà láti dìkọ́ ṣe ló ń bẹ ní ìsìn ọpọlọ kan tí àwọn olóṣèlú 1960 yẹn ní òun làwọn tọ̀sí náà ní ọpọlọ tí wọ́n ń lò nígbà náà ni wọ́n ń lò dì sí àfi àwọn díẹ̀ nu wọn ní tó wá dòbí jù fáwọn èèyàn wa ni pé tó bá jàjà gbọ̀n kan kékeré kan sílẹ̀ fún wọn báyìí wá dàbí pé ara ti tù wọ́n lágbájá èèyàn Ọlọ́run àwọn ló dáa jù nítorí pé wọ́n rà láàfíà díẹ̀ atọ́kùn iṣẹ́ ò dáa iṣẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà fínra. ó dà àlejò wa jẹ́ kí n béèrè báyìí bẹ́ẹ̀ bá wò lọ́wọ́lọ́wọ́ báyìí lágbègbè wa yìí 43,000 náà ń tàpò rẹ̀ sí. láàrin ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n ń ta ìrẹsì ní 28,000 naira tó ń pè ní Nigerian rice o. bẹ́ẹ̀ ni tiwantiwa. tó ń pè ní wọ́n ní Nigerian rice tí ò lókúta bó tilẹ̀ jẹ́ pé kò sí bá ti játa ní lókúta ń bẹ̀ ṣùgbọ́n orúkọ tó fi pọ́n lẹ́nu pé kò lókúta ṣùgbọ́n láàrin bí ọ̀sẹ̀ méjì gbogbo rẹ̀ sì yí pọ́n látòrí 27,000 ó di 37 látòrí 37 ó di 40 àti ń gbọ́ báyìí pé ó ti tún lé ní 40,000 báyìí ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà. wọ́n ní ìkún omi tó wá láti orílẹ̀-èdè Cameroon àtàròdúnlẹ̀ òjò tó rọ̀ Nàìjíríà ló papọ̀ wọ́n ló ti gbá ọ̀pọ̀lọpọ̀ oko rẹ̀ sí lọ. wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù owó náírà ní àpò rẹ̀ sí tí omíyalé tó ti gbá lọ. ebi wá ń pa àwọn èèyàn báyìí torí ìrẹsì tó mú wọn báyìí iṣu ti fò òkè
tó nígbà tágbára àwọn èèyàn gbé owó rẹ̀ sì mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń kọjá sórí iṣu nígbà táwọn oní iṣu náà ti wá rí pé èrò mọ̀ tí ń pọ̀ lọ́dọ̀ wa wọ́n gbé òkè. wọ́n wá sọ pé adágún Cameroon tí wọ́n ń túlẹ̀ bí ọdún mẹ́wàá tí wọ́n tú adágún wọn lẹ̀ pé omi òun ń ṣàn wọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ó sì ti yẹ kí Nàìjíríà gbẹ́ dáàmù kan lọ́dún 1981 tán ti wà lẹ́nu rẹ̀ tán rí gbẹ́dọ̀ ní tó ìkún omi fi wá wọ Nàìjíríà tó fi wá ba gbogbo nǹkan jẹ́ tára fi ń ebi ń pa àwọn èèyàn báyìí bá ti ń sọ̀rọ̀ yìí ojú wo lẹ fi wo àlàkalẹ̀ ìṣàkóso àwọn olórí ní agbègbè yìí. ẹ ṣe àtọkùn ṣe rí ara tá à ń sọ lẹ́ẹ̀kan náà ni àwọn olórí wa wọn ò ní pílánì fún wa kò sí àgbékalẹ̀ àbí ìlànà kan láti lè mú pé kí ìdàgbàsókè kó bá àwùjọ wa wọn ò ní kò sẹ́ni tó ní blueprint yẹn gbogbo wọn blueprint wọn ní ni wípé káwọn ò débẹ̀ ẹlòmíì gan àti ẹ̀pọ̀ ń gbẹ ipò tí nígbà tó bá débẹ̀ kò mọ tó máa ṣe mọ́ ara wọn kan bẹ́ẹ̀ tó bá pàpà débẹ̀ kò wá ní mọ tó máa ṣe mọ́ wọn ò ní clue kò ní yé wọn wọn ò ní mọ tí wọn ó dojú kọ wọn ṣàkàn pé wọn ṣàkàwọn wà nípò yẹn ṣá pé àwọn wà ń bẹ̀ ni wọ́n ń fẹ́ ni tí wọ́n ń fẹ́ wọn ò wo pé kí ló ń ṣẹlẹ̀ sáwọn èèyàn mi táwọn lè mú ìgbé ayé ìdẹ̀nù tán lè mú bá wọn ṣe rí ń tà sọ ṣe rí tó bá yẹ pé bí orílẹ̀-èdè bí àwọn ìlú òyìnbó tá a máa ń sá lọ ni nígbà ẹ̀yìn náà ìwọ́dún 1981 síbi tá a wà tí mi bá ní parọ́ bí 33 years ni yẹn 43 years sí 42 years ni ẹ̀yìn náà ẹ̀wọ̀ ní 40 ọdún ó lé adẹ̀ ní àwọn olórí ní orílẹ̀-èdè kí láti ẹ̀ ń sọ gan pàápàá gan tẹ́ni mọ̀ pé iná Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní yọnu tó ń ṣẹ́jú tó ń ṣe pé ó ń kú lé ní ó ń kú ọdún 1996 ló ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ 1996 sáwà 24 years kò sí pláàni kankan. láyé ìjọba ológun kò sí pláàni kankan láti lè kó pé iná ìfẹ́ máa ṣe jákujáku ẹ jẹ́ ká àtẹ̀sí asáré mójútó títí di òní di tá à ń sọ yìí kò sí ẹ wo ilé ìpọn epo ta ní mẹ́rìnlá ní Nàìjíríà refinery kó tó di pé gbogbo ẹ̀ pàfùkábò tó pakọ̀ pátápátá yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní yọwọ́ tẹ́lẹ̀ wọn mọ tí wọ́n máa ṣe sí. ààrẹ Muhammadu Buhari sọ́ngbà tó gorí àlééfà 2015 bẹ́ẹ̀ni ó ní bí ó bá di December ọdún 2016 pé refinery Port Harcourt yóò parí tán. ẹ wo atọ́kùn ẹ jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ṣe rí kò sí olórí tó dé bẹ́ẹ̀ tí wọ́n ṣàìsọ̀rọ̀ ń pa refinery kò sẹ́ni tó dé bẹ́ẹ̀ tí ó ṣàìfẹ́nu bá ilé tó wà ní Àjàòkúta bí tó ti ń ṣeré wọ́n ti ná $40 billion kíní kan $1 million wọ́n ti ná síbẹ̀ àkílà àbábọ̀ ẹ̀ ara àwọn tó dẹ̀ yẹ kó gbé orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ kó gbé sókè kó fẹsẹ̀ wá tilẹ̀ ni àwọn ilé ṣe rí torí pé wọn kì í máa ń ní àlàkalẹ̀ àti ètò pé tí bá débẹ̀ nǹkan báyìí ni màá ṣe fún àwọn èèyàn mi nǹkan báyìí ni màá ṣe fún àwọn èèyàn mi ara wọn tó ń kó yàjẹ́ ọmọ Nàìjíríà nìyẹn. ó dáa kí wàá lè rí sọ sí gbólóhùn tí àwọn èèyàn ń sọ kiri wọ́n ní bí Nàìjíríà ti ń ya owó ni àwọn tó wà nípò ìṣàkóso ìjọba tí wọ́n ń jí owó ńkó a rí bí EFCC bó ṣe ń lé wọn káàkiri Accountant General tó kù lórí àlééfà gbẹ̀yìn ṣé $109 billion bí nǹkan náà sọ pé ó pòórá lábẹ́ ìjọba rẹ̀ dòní olónìí àti tí rí àgbọ̀n kankan pa rẹ̀ mọ́ onírúurú àwọn èèyàn tí wọ́n mú pọ́nkówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ wọ́n ní bí Nàìjíríà ti ń yáwó ni àwọn tó wà níjọba ń kó owó ń jẹ wọ́n ní tó jẹ́ kí ara ó ní aráàlú nù tó jẹ́ pé iná ọba báyìí iná ẹ̀lẹ́ntíríkì àkúrápá ni inú rẹ̀ bàjẹ́ lóru àná nígbà tó jẹ́ pé àwọn iléeṣẹ́ apínnáká bíi EDC bí wọ́n bá ti pa báyìí tó bá ti tàn báyìí láàrin ìṣẹ́jú àyá bíi 3 wọ́n tún pa tó bá ti tún tàn báyìí ká tó sùn lánàá ń gbòòyà aya mi ní kí n pa náà lára ògiri kí wọ́n bàjọ́ gílóòbù wọ́n sọ pé bí ìjọba ti ń yáwó ìjọba àpapọ̀ ti ń yáwó wọ orílẹ̀-èdè tí wọ́n ń kó jẹ pòun ló ṣokùnfà bí ara ṣe ń ní gbogbo aráàlú yìí kí lè rí sọ sí. àtọkùn ẹ ṣe ráhùn tó sọ bẹ́ẹ̀ wọn parọ́ ṣùgbọ́n ṣe rí ẹ̀mọ̀ríyàn tá a jẹ́ Nàìjíríà tẹ́ bá sọ pé kíní kan ṣẹlẹ̀ wọn á ní ká wá fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ó dúró gàtè kò dúró gàtè ó fẹsẹ̀ méjì dúró gàtè. nígbà tí ikán ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà. ṣe rí tí àríbi tí ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bá a sọ òṣìṣẹ́ iléeṣẹ́ jambu kan ó ní ejò ló wọlé tó kó owó 36 million tó kó omi ejò wọlé ní orílẹ̀-èdè Nàìjíríà nírú ẹ̀ tí ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ń bò mí rì ṣe rí àwọn tó sọ bẹ́ẹ̀ wọn ò parọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan nípa olórin kan olórin yẹn ti kọrin wọn báyìí ó ti pẹ́ díẹ̀ o ó kọrin yẹn ó ní authority stealing Fẹlá ló kọ
tẹ́ bá orin tó sọ nú authority still yẹn ní ìgbà tí àwọn èèyàn lásán tó jẹ́ common citizen kí n má sọ pé èèyàn lásán ni wọ́n àwọn common citizen àwọn èèyàn tó jẹ́ pé àsìlá lágbára àsínú ìjọba à ń lọ ẹnìkan wá kọwọ́ sápò ẹnìkan ó jí báírò wọn á rán lẹ́wọ̀n tán bá mú amúrọ̀bà wọn á fìbọn pa ṣùgbọ́n àwọn tó fi báírò tán fi jí owó tán fi yíwèé kó owó àwọn gangan ló pọ̀ jù tó jẹ́ pé àwọn ló ń kó ìnira bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní orílẹ̀-èdè tá a wà nú ẹ̀ ṣùgbọ́n tó wá ṣe láàánú ni pé ọ̀rọ̀ ti wá di pé o lè gbà àwọn ń bára wọn wí kò sẹ́ni tó bẹ́ẹ̀ nìkan ṣẹjọ́ nu wọn eléyìí tí wọ́n bá ṣẹjọ́ nu wọn á jẹ́ pé bóyá alátakò àbí ọ̀tá ẹgbẹ́ táwọn wà ní bọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà a ṣe ráwọn kan tó jẹ́ pé wọ́n mú wọn pé wọ́n ja olè wọ́n kówó ìbáyìí o nígbà tó máa yá wọ́n ti rí pé wọ́n fẹ́ sòsì wọn lẹ́sẹ̀ pé wọ́n kówó nígbà tó máa yá wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó wà wọn lọ bọ́ sí ẹgbẹ́ òṣèlú tó wà lórí àkóso nítorí pé kó má bàa gbé wọn lọ ilé ẹjọ́ Nàìjíríà láti ń ṣe irú ẹ̀ ṣe rí olóòtú ká má fọpá bọ́ọ̀lọ̀ pé jò gbọ́ọ̀lọ̀ ṣe rí àfi tá a bá ṣèpàdé tá a jọ tún òfin ìlú ìtajọ tún tò. irú òfin Nàìjíríà. àfìgbà tá a bá jọ jókòó tá a jọ tún tò. ẹ ṣe àlejò ojú òní tì yín. gbogbo ẹ̀yin èèyàn lù ọ̀rọ̀ ilé tí ń gbọ́ lẹ́nu àlejò wa láti nǹkan yìí o. bẹ́ẹ̀ ni ìnira tó gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà bí ara ti ń ní tẹrú tọmọ kò sí tí ò gba ìnira lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ kówó sí ilé ìfowópamọ́ ọ̀ràn àwọn báǹkì wọ́n máa jáwó rẹ̀ díẹ̀díẹ̀ nínú 5,000 naira tó níbẹ̀ láàrin oṣù kan ó ti níye tí wọ́n ti jápò ń bẹ̀ bó o kó sínú ilé àwọn alọ́kọ́lóhùn kí gbòòjẹ́ iná ọba ààrin náà bá lò omi ẹ̀rọ kò sí ojú ọ̀nà ò dáa kò sétò ààbò àti gbégbèsè ayé rọrùn ó dogun dandan ó dáa pọn lórílẹ̀‐èdè yìí àlejò wa wà mẹ́rin bákẹ́ni kan o ó ń sọ̀rọ̀ nípa ìwé òfin ẹ̀já dókè lọ́nà ńgbà bá padà dé ìwé bá wa yànnàná rẹ̀ dáadáa. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. a kí ẹ káàbọ̀ padà yín ènìyàn lú a sì wà pẹ̀lú àlejò wa nílé agbára níbi tí wọ́n tún bá wa pẹ̀kẹ́ lu àwọn ohun tó ṣokùnfà àìnísí ìrọ̀rùn tó lórílẹ̀‐èdè Nàìjíríà àlejò wa kí á tó lọ sókè lọ́nà lẹ́ẹ̀kan ẹ ń sọ̀rọ̀ nípa ìwé òfin gẹ́gẹ́ bí àwọn èèyàn wa ti sọ pé ìwé òfin tí à ń lò lórílẹ̀‐èdè ó nílò àtúnṣe kí lẹ rí sọ sílẹ̀. ẹ ṣe olóòtú ṣe rí òfin tí a fi ń ṣe àkóso ara wa lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí òfin arúmọjẹ kan ni kódà òfin ọ̀hún ò ní gbòǹgbò nílẹ̀ ṣùgbọ́n ohun tó wá ṣe mí láàánú púpọ̀ púpọ̀ ń bẹ ni wípé àwa aráàlú àwa gan alákùdíẹ̀ káàtó àrànra wa lọ́wọ́ ọ̀rọ̀ òfin ló yẹ kí gbogbo wa panupọ̀ kájọ máa kígbe pé ó yá ẹ bá wa yí òfin padà ó yẹ kí gbogbo aráàlú máa kígbe kì í ṣe ètò ẹ jẹ́ ká dìbò yan lágbájá ìta nìkan ló lè ṣe gbígbà pé a sì ń ṣe nǹkan kan ní ọ̀nà kan à ń wá èsì ní ọ̀nà bòmíì ni ìhun tá à ń gẹ̀ẹ́tì náà la máa gẹ̀ẹ́tì àfi tá a bá lè ìjọ tá a bá lè ní pé òfin tẹ́ ẹ fi ń ṣàkóso wa yìí gan pàápàá gan ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan ṣe rí orílẹ̀-èdè Canada gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí i pé ìjọba onígun regional government làwọn ń ṣe òfin tí province àwọn pè ní province òfin tí province kan ń lò ó yàtọ̀ sí province èmi ó yàtọ̀ ṣùgbọ́n wọ́n ní ìjọba àpapọ̀ ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà a ti ṣerú ìjọba ìrí tó dẹ̀ pé wa. ìjọba ẹlẹ́kùnjẹkùn. ẹlẹ́kùnjẹkùn ẹ ṣe olóòtú ìjọba ẹlẹ́kùnjẹkùn ṣe rí ìjọba ẹlẹ́kùnjẹkùn láyé 1960 láti 1960 agbòmìnira tí àwọn Awólọ́wọ̀ àwọn bàbá wa Awólọ́wọ̀ àwọn Nnamdi Azikiwe àwọn Abubakar Tafawa Balewa àti Alhaji Disadano of Sokoto Amadu Bello tó ní kálukú fọwọ́ mú ẹkùn wọn ìdàgbàsókè bẹ̀rẹ̀ sí ní bá ẹkùn kọ̀ọ̀kan ní ayé ìgbà yẹn mo wo àwọn fọ́tò kan lórí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ bí ìlú Anambra àti Enugu ṣe rí ó dàbí ìlú òyìnbó ni nígbà náà lọ́hùn ní nǹkan tí Nnamdi Azikiwe tí wọ́n ṣe síbẹ̀ Mike Opara tí wọ́n ṣe síbẹ̀ ní ìgbà náà bàbá Awólọ́wọ̀
ní orílẹ̀-èdè tí ní ìwọ̀ oòrùn tí wá ń bí ohun tí wọ́n ṣe sí Ìbàdàn òun ló lọ lọ́hùn. Cocoa House nìkan kọ́ ohun tí wọ́n nìkan gbé wọ Ìbàdàn stadium tí wọ́n kọ́ sí Ìbàdàn Liberty Stadium yẹn Olympic ni wọ́n fi design yẹ stadium Olympic ni Olympic Stadium ni kì í ṣe stadium lásán ẹ wá wò ṣùgbọ́n ń sìn báyìí ìjọba tá a ní òfin tá a lò lọ́wọ́ báyìí wọ́n kàn pé ní federal government ni kò federal unitary government ni ìjọba lójú kan ni òfin ìjọba lójú kan ni òfin mo pàṣẹ wá ní tí n bá ti sọ abẹ́gẹ́ ó wá táwọn ti sàlẹ̀ lọ́rùn o kò pé àwọn ti sàlẹ̀ o kò pé àwọn ará òkè o kò kàn wọ́n àwọn á pàṣẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa pàṣẹ wọn ti wá wò pé lápá bíi nígbà tá a pàṣẹ báyìí fún wọn ṣé bí ọ̀rọ̀ wọn ṣe rí bẹ́ẹ̀ ṣe agbára wọn lè gbé ṣé ó bá wọn lára mu ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan àwọn jàǹdùkú báńdíìtì wọ́n ń jà láwọn ìlú kan ohun tí wọ́n fojú wọn rí ní Zamfara àti ìpínlẹ̀ Katsina kò kéré wọ́n pa wọ́n gan bẹ́ẹ̀ yẹn ìjọba Katsina ń wò pé kóun wá wọ́rọ̀ kò fi ṣàdá òun náà gbé àwọn security àwọn ẹlẹ́yà security kan dìde ó ra ìbọn fún wọn ìbọn kì í ṣe ìbọn lásán o AK-47 rifle àwọn ìbọn ológun níbí náà táwọn agbébọn yọ àwọn èèyàn lẹ́nu gómìnà Akérédolú ó lóun máa ra irú ìbọn yìí fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn Àmọ̀tẹ́kùn ìjọba àpapọ̀ ní kò sí tó jọ bẹ́ẹ̀ ṣe sì mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́nà ló ṣẹlẹ̀ ń bí. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n tó bá yẹ pé ìjọba ẹlẹ́kùnjẹkùn là ń ṣe a lè wà ní abẹ́ ìjọba àpapọ̀ ṣùgbọ́n oníkálukú á mú ìdàgbàsókè bá ẹkùn títí ẹ̀ ní ayé ìgbà tí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ títì tá à ń tọ̀ nípínlẹ̀ wa bíbáyìí ní pápá bíbáyìí àwọn títì tí Awólọ́wọ̀ ti ṣe ní ayé ìgbà yẹn ní ìjọba ẹlẹ́kùnjẹkùn ni ṣe rí àwọn táwọn gómìnà wọn á sọ pé àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tó ń ṣe wọ́n ṣe àwọn iṣẹ́ ìṣàgbẹ̀ lójú yóyò ṣé wọ́n máa ṣe wájú tó máa bàjẹ́ bọ̀ lẹ́yìn. iṣẹ́ ìṣàgbẹ̀ lójú yóyò. ẹ lò fúngbà díẹ̀. ẹ ṣe tó bá tiẹ̀ tún rí ṣe nìyẹn torí àwọn náà ẹ bá bèèrè lọ wọn á ṣàlàyé pé àwọn ń dúró de allocation látòkè allocation oṣooṣù làwọn ń gbà látọwọ́ ìjọba àpapọ̀ láyé ìgbà tá à ń lo ìjọba ẹlẹ́kùnjẹkùn kò sí allocation tó wá láti ìjọba ẹlẹ́kùnjẹkùn tó fún ìjọba àpapọ̀ lówó ni. lówó. bẹ́ẹ̀ ni wọ́n fún wọn lówó mo kà á nínú ìwé ìtàn wípé embassy Nàìjíríà tó wà ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìgbà yẹn ilé ìjọba ti ìlà oòrùn Nàìjíríà tó rà síbẹ̀ ńgbà yẹn ni ìjọba Western Region ti Nàìjíríà ìwọ̀ oòrùn Nàìjíríà Western Region ló ní sọ ní ilé tó wà ní UK yẹn tó ti embassy Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn oníkálukú ní titi ẹ̀ ní ìgbà yẹn bẹ́ẹ̀ ni. ó dá àlejò wa jẹ́ ń béèrè báyìí àwọn èèyàn kan sọ̀rọ̀ kan òun mọ̀ bí òótọ́ ni wọ́n nítorí pé ó jẹ́ ìṣọwọ́ àwọn èèyàn kan tó ń darí Nàìjíríà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé àwọn gan ló ṣì wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fẹ́ kó mẹ́ta ń rotate ìjọba lọ́wọ́ ara wọn ni ò jẹ́ kí Nàìjíríà ò rójú wọ́n ní ìdí tí àìdíà tuntun tí ò fi ráàyè wọlé tí gbogbo nǹkan fi ní aráàlú lára nù bó lẹ ti rí i sí. olóòtú ṣe rí tó bá sọ̀rọ̀ yẹn ó mú ẹ̀tanú dání ó mú ẹ̀tanú dání èmi ò ní ó dáa ṣé gbogbo wọn tó wà bẹ́ẹ̀ ṣé gbogbo wọn tó wá wà ní apá ibi tí wọ́n sọ yẹn gbogbo wọn ló wá jẹ́ pé wọn ò wá jẹ́ tó jẹ́ pé wọ́n ní òye wọn ní làákàyè. wọ́n tọ́ka sí pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọn ló ti ṣe ààrẹ láyé ológun rí òun náà ló padà wá gbàjọba lọ́dún 1999 tó tún wá kágbádá ọ̀ràn ẹ sì wo bó ṣe lè jọba wọn gbogbo èèyàn ló mọ bó ti lò ó. ààrẹ Muhammadu Buhari tẹ̀ ń wò tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ yìí olódàjọba gbà lọ́dún 1983 tí Nàìjíríà ṣe ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì báyìí tán sọ ní ti nǹkan kan pa rẹ̀ mọ́ olóòrùn ló tún wà lórí àléfà báyìí tí ó lọ́dún mẹ́jọ pé wọ́n nítorí pé àwọn èèyàn tó ti ń ṣe tẹ́lẹ̀ náà ló ti ń ṣe ní ò jẹ́ kí àìdíà tuntun wọlé yóò jẹ́ kára máa nílùú. ẹ ṣe olóòtú ṣe rí èmi ò gbà bẹ́ẹ̀ mi ní faramọ́ bẹ́ẹ̀ ṣe rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni tó bá kò tiẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ ṣe rí ohun tí mo kàn rí láàrin méjì yẹn ni wípé lóòótọ́ ó ń bọ́ sọ́wọ́ wọn ó ń kúrò lọ́wọ́ wọn bọ́ sọ́wọ́ wọn ṣe rí mo ti sọ kinní kan lẹ́ẹ̀kan mo ní àǹfààní àti pàdé ìkànnú àwọn tó ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà kó tó dìpò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo máa ń rí dáadáa ìyẹn olóògbé General Sani Abacha mo máa ń pàdé ẹ̀ ní Ìkòyí club nígbà tó bá ń gbá hockey á wá tí wọ́n bá ń gbá golf á wá tí olóògbé Sani Abacha bá sọ̀rọ̀ lójú yín ẹ lè rẹ́fà ronú pé èèyàn burúkú ni. kábíyèsí. kò burú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ṣe ìjọba ológun yẹn tó ṣe ológun General Lot àjọ jókòó báyìí tá àjọ jẹun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Ọlágúnsóyè olóyè Ọlágúnsóyè Oyèlọ́lá
àjọ máa ń pàdé golf course dáadáa èèyàn dáadáa ni wọ́n ṣùgbọ́n ṣe ni mo sọ kí nìkan lẹ́ẹ̀kan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti dé orí oyè yẹn wọn mọ táwọn máa ṣe faraàlú. kí ló dé nígbà tó jẹ́ pé aráàlú ló dìbò fún wọn síbẹ̀. ṣe rí tí mo sọ ṣe rí Sani Abacha tó bá ń sọ̀rọ̀ ẹ máa pẹ́ ó ṣe dáadáa fáwọn èèyàn kan. tó sì kó gbogbo owó Nàìjíríà lọ sókè òkun. kó tó débẹ̀ nígbà tí mo sọ yìí mo sọ̀rọ̀ bíi 1991 92 ní Ìkòyí club ní ìgbà yẹn lè ronú pé èèyàn burúkú ni o. kò sẹ́yìn kan tó sọ̀rọ̀ ẹ̀ ní burúkú bó gbà yẹn o ó ṣèyàn dáadáa ṣùgbọ́n gbà tó débẹ̀ tán la bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi ló wá di wípé wọ́n pààyàn kan léni o wo Nàìjíríà kan wọ́n ti kó lọ o kíní kan wọ́n ti ṣe kíní kan o. wọ́n ní bẹ́ẹ̀ yóò bá tí dépò agbára wọ́n ní ìwọ olúwa yóò mọ o. àìmọ̀lúwà tí ó máa hù ṣùgbọ́n ṣe wá ní tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní ìgbà tí mò ń sọ tí mò fi rí wọn yẹn ẹ mọ̀ pé olórí pípé olóyè èèyàn ni wọ́n. kí ló wá jẹ́ kí Nàìjíríà ò tòrò lọ́wọ́ rẹ̀. ìyẹn gangan ni wàá yéèyàn tó bá ti wá délé ipò agbára yìí tán bí nǹkan kan wá bẹ́ẹ̀ tó máa ń sú wọn lójú tí òun jẹ́ kó ń rí ìrànlọ́wọ́ kan ni o kò yéèyàn ṣe rí ẹ̀yin ẹ wo ààrẹ àná olóyè Goodluck Jonathan èèyàn dáadáa lòun náà ṣùgbọ́n bó ṣe wá débẹ̀ tó wá di pé àwọn ọmọ abẹ́ bẹ̀rẹ̀ sí ní jí owó tẹ́nìkan tó jẹ́ pé kò ṣe iléeṣẹ́ ológun tó lọ ń jí owó tó fi ń ra ọkọ̀ akọ́ta mi ni ò wá yéèyàn. láìjà gbẹ́tìlá. àwọn òsì wá rọ́rọ́ òǹgan olóyè òǹgan tó jáde gan wá rọ́rọ́ sọ. ó dáa jẹ́ kí n béèrè báyìí àlejò wa àwọn èèyàn kan tó ń sọ wọ́n ní owó cost of governance owó tí wọ́n fi ń ṣe àkóso ìjọba lórílẹ̀‐èdè wọ́n ló ti pọ̀ jù wọ́n ní táwọn bá gé kò ní owó tó fi ń ṣe àkóso ìjọba wọn pé ara ò lè tu Nàìjíríà kó jẹ́ pé ẹni bá ti dìbò yẹn báyìí tó bá ti gbapò òṣèlú báyìí owó burúkú bí ògiri àlàpà ni wọ́n máa bù fún wọn bí ìgbà táwọn sọ pé wọ́n ń fi àáké bu owó fún wọn ní l'Àbújá ni àwọn sínétọ̀ wọ́n bù tí wọ́n hàì àwọn rẹ́ẹ̀pù wọ́n bù tí wọ́n hàì àwọn gómìnà wọ́n ìbùkúbù náà bù tàwọn gómìnà àwọn mínísítà ìbùkúbù wọ́n ní gbò bá yá gan ẹni tó kù nípò gómìnà tó lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n ní yóò máa gba pension pé ó ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí yóò tún máa gbowó ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà pé owó tó fi ń ṣe àkóso ìjọba pọ̀ ti pọ̀ jù pé tàn bá gé kó ń bẹ̀ pé Nàìjíríà ò lè rọ́gbọ́ kílẹ̀ tí yìí sí. olóòtú òun láti sọ lẹ́ẹ̀kan àfi ká yí ètò òfin ìṣèjọba ìlú wa padà. ìwé òfin náà ló tún. olófà mo ti fẹnu bá rí ní ibì kan tí mo sọ fún yín pé ṣe rí òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fààyè gba àwọn kan tí ò yẹ kí ààyè kó gbà rárá ó fààyè gbà tó ti pọ̀ jù ṣe rí nípa ọ̀rọ̀ owó tí wọ́n gbà tí wọ́n dá wọ́n dìbò yàn wọ́n báyìí pé wọn tiẹ̀ tí wọlé ní house ṣe rí ní ayé ìgbà tí à ń ṣèjọba ẹlẹ́kùnjẹkùn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá pè wọ́n sí house yẹn ni wọ́n máa ń gba owó ìjókòó wọn ní ayé ìgbà yẹn late ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ òun ló represent ìwọ̀ oòrùn tiwa ń bí níjọ́ tí wọ́n bá ti pè wọ́n sí ìjókòó ẹnìkan ni wọ́n máa gbowó ẹ̀ ìgbà tí wọ́n bá dẹ̀ ní ìjókòó ni wọ́n lọ ṣe rí ní àwọn náà sọ yìí ṣe rí pé àti ẹ̀ ń lo ìjọba ilé ìgbìmọ̀ aṣòfin àgbà o ilé ìgbìmọ̀ aṣòfin kékeré o ìnáwó ìgan ti pọ̀ jù ó ti pọ̀ jù torí pé ẹ tún àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ṣe rí àwọn ará bí yẹn àwọn allowance tí wọ́n ń gbà ṣe rí bọ́jẹ̀tì ìjọba bọ́jẹ̀tì báyìí 20 trillion tábà wà lọ wà bọ̀ ẹ́ rí pé inú 20 trillion yẹn eré tó máa jẹ́ pé lórí ètò ìṣèjọba ni nínú ẹ̀ á máa jẹ́ bí 15 trillion. kábíyèsí torí iye tí ààrẹ ó fi jẹun wọ́n ti yọ iye tó fi ṣe recharge card wọ́n ti yọ owó tí wọ́n á fi tún plane ṣe iye tó fi rìnrìn àjò lọ sókè òkun wọ́n ti yọ. àwọn tá à ń sọ yìí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ilé ìgbìmọ̀ kéékèèké àgbà ilé ìgbìmọ̀ alábẹ́sẹ́kélé tó wà ń bẹ àti ti ńlá àti kékeré wọ́n ní àǹfààní sí secretary kọ̀ọ̀kan wọ́n ní àǹfààní sí kúkú kọ̀ọ̀kan wọ́n á fún wọn ní òṣìṣẹ́ bíi márùn-ún mẹ́fà wọ́n tún wá ní kinní kan ṣe rí ní àkótó àwọn sọ pé wọ́n ń gbá bọ́ọ̀lù àbí à ń ṣe olympic àbí sport kan tó ń ṣe lágbàáyé tí wọ́n bá sọ pé kí àwọn Nàìjíríà kán lọ síbẹ̀ kán lọ ṣe tán lọ ẹ rí i pé yàtọ̀ sí àwọn tó ń lọ yẹn gbogbo wọn lè má ju ogún o báwọn tó fẹ́ lọ gbá bọ́ọ̀lù ni àbá tó fẹ́ lọ ṣe olympic àbí national sport ni o ṣe rí àwọn tó máa tẹ̀lé wọn láti ilé ìjọba nọ́mbà àwọn adọ́bù àwọn tó ń lọ ṣe kan yẹn gangan ìjọba rẹ̀ ló máa forí sọ ló máa sanwó yẹn ló máa forí kówó yẹn ṣe tún wá rí tó wá bẹ ni pé wọ́n ṣe lọ tó kúrò ní ibi iṣẹ́ tó kúrò ní ilé ìgbìmọ̀ aṣòfin tó ń lọ yẹn kíní kan wá tó yìnbó pè ní extra code tó ń sọ fún wọn pé wọ́n lọ yẹn wọ́n ń sọ ní náírà dọ́là náà fi ń san fún wọn dọ́là náà ń gbà tí wọ́n fi ń san fún wọn iye tó ń gbà ní owó ìjókòó ojoojúmọ́ gan ti pọ̀ jù ọdún wo la fẹ́ máa ṣe irú ìjọba tá à ń ṣe ìtafẹ́ gbé sókè inú Nàìjíríà. kí lẹ rò pé lójú ọ̀nà àbáyọ fún gbogbo àwọn ìnira. ọ̀nà àbáyọ náà ni pé ọ̀nà àbáyọ tó wà bẹ́ẹ̀ náà ni pé ká tún ìwé òfin wa yẹn tó kájọ jókòó kájọ tún tò
constitution 1963 ó pín Nàìjíríà dáadáa. Ká padà sínú òfin 1963. ó pín Nàìjíríà dáadáa. ìjọba ẹlẹ́kùnjẹkùn mójútó ẹkùn ẹ kí mi náà mójútó ti tèmi àwa wà lábẹ́ ìjọba àpapọ̀. Àlejò wa nígbà tí ẹ ṣe ti bá wa pẹ̀kẹ́lu púpọ̀ náà ẹ tó wáyé káwò báyìí pẹ̀lú ìwé òfin 1963 tẹ́ni ká padà sí. bẹ́ẹ̀ni. ipa wo ló yẹ kí àwa ara wa tá a jẹ́ aráàlú ká kó ẹ mọ̀ pé tá a bá níjọba ń ṣe tiẹ̀ èmi àti iná ìjọba ni wá báwo ló ṣe yẹ ká ṣe láti jẹ́ kí ìrọ̀rùn wà. tí ara ó fi tu gbogbo wa. ẹ ṣe rí mo ti fẹnu bàálẹ̀ kan ní tó yẹ káwọn aráàlú máa sọ fún àwọn ìjọba ní pé ẹ bá wa yí òfin padà kó pé wa. ìgbé kan tó yẹ kí gbogbo àjọ máa ké nìyẹn òfin tẹ́ ẹ fi ń ṣàkóso wa ẹ bá yí padà kó pé wa. afẹ́ ilé tó yẹ pé ó máa pé wa lílé tó yẹ pé a ti gbọ́ rí tá a ti lò rí tó pé wa tí ìdàgbàsókè tó bá wa tó wà máyédẹrùn tó ń wọnú ìlú wa wá. ìgbé tó yẹ ká máa kénu. ṣùgbọ́n ṣe rí àwọn èèyàn wa kàkà tí wọ́n wà fi kégbe yẹn nítorí pé ẹlòmíì fódìdí ọ̀sẹ̀ kan ó lè má rí 1000 tó bá pè sípàdé ẹgbẹ́gbẹ́ òṣèlú tó fún ní 1000 alẹ́ ìgan lẹ dájú ìgan lẹ ṣe jù. yóò rà lẹ́sì bí o ti ẹ̀rọ owó fi ṣe bẹ́ẹ̀. Atọ́kùn ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan kékeré kan tó lè pa yín lẹ́rìn. ní àdúgbò mi tí mo gbé ní Ṣàgámù níwájú ilé ọ̀dọ̀ mi báyìí àwọn àgbàlagbà kan wá bẹ́ẹ̀ tàjọ máa ń ṣeré bàbá kan ará Ìlọrin ni àwọn wá ṣẹgbẹ́ òṣèlú kan gbogbo náà jọ àwọn jọ ṣẹgbẹ́ òṣèlú àti àwọn jọ ṣẹgbẹ́ òṣèlú kan náà ni ṣùgbọ́n ṣe mọ̀ pé ìjọ kan ìkan wá dé ó wá ń sọ̀rọ̀ pé ohun tí bàbá ṣe ní ìpàdé lè ní ó dójú ti òun kí ni bàbá ṣe ń pàdé bàbá jà torí Indomie. àgbàlagbà orílẹ̀ ọlọ́nà. ó jà bàbá tí mo sọ àgbàlagbà bàbá àti fẹ́ẹ̀ máa lọ bí 73-74 years ó jà nítorí Indomie. wọ́n máa ń jà nítorí face cap náà. wọ́n jà nítorí Indomie ó láti pe bàbá yẹn tí mo sọ ó pe bàbá yẹn wípé kí ló dé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nu meeting bàbá mi sọ pé àwọn jẹ́ ọmọ ayé ẹsẹ̀ ló fi rìn láti ilé tó fi rìn débẹ̀ yẹn Indomie ẹ̀kan tó tọ́ sí wọn tó fẹ́ fóun. bàbá ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà kọ́ lóun ṣàánú wa ṣe rí tá a bá lè mọ́kàn kúrò nu pé dìbò kó o ṣe bẹ̀ tí gbogbo wa lè dojú kọ pé ẹ wá ohun tá a fẹ́ rè fún wa ẹ má torí pé ẹ má torí èní kẹ bọ̀lá jẹ́ kẹ má torí èní yín torí ọbẹ̀ tẹ́ ẹ máa sè lọ́jọ́ kan kẹ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ o lórí ipa fẹ́ dìbò afẹ́ sí ibẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ ìpowó yẹn ò ní tán ìṣẹ́ wọn ṣùgbọ́n tó yẹ kí wọ́n fẹ́ jẹun ọjọ́ yẹn wọ́n fẹ́ jẹun ọjọ́ yẹn wọn rántí ọjọ́ tí ibi ti ń pa wọ́n bọ̀ wọ́n á gba owó yẹn ìgbé tó yẹ kí gbogbo àwọn akéésì ẹ ti ẹ̀jọ́ ẹ ní sùúrù náà ṣe rí ìbò 2023 tẹ́lẹ̀ fẹ́ dì ẹ̀kọ́ bá gbé yẹn pàtí sẹ́gbẹ́ kan náà torí tẹ bá tún dìbò náà tẹ tún wọlé resort tá à ń gẹ̀ẹ́tì bọ̀ náà látún máa gẹ̀ẹ́tì kó lè yàtọ̀. ìwé òfin náà látún fi ṣàkóso. owó náà máa tún fi ṣàkóso. àfẹ́yìn mọ́ ẹ̀kọ́ bá wa mójútó ọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́ tẹ̀kọ́ mọ́ ẹ jẹ́ ká mọ̀ bí tá à ń lọ ná tá a bá mọ̀ bí tá à ń lọ bó bá wa ṣe é ṣe ká wá dìbò àwa dìbò. ẹ ṣe àlejò ojú òní tì yín ẹ ṣe olóòtú. gbogbo èèyàn lu ọ̀rọ̀ lẹ ti gbọ́ lónìí o lábala ọ̀rọ̀ tó kàn ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n lórí ètò gbàgede ìlú níkànnì tẹlifíṣàn KAFTAN tẹlifíṣàn Yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayétò rẹ̀ wá yìí àlejò wa ọ̀gbẹ́ni AKINRODOLU tó lọ́pẹ́ OLUTADE ni ẹ ti ń gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu wọn láti nǹkan yìí ìnira tó gògò lórílẹ̀‐èdè Nàìjíríà àti jẹ àti mu ó dáa pọn ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ fọ́mẹ́nu ọ̀nà ó gbòde gbàlú n tó ṣokùnfà rẹ̀ Ati Ona Abayo láti rí lónìí o ó wá kò sọ̀wọ́ wa bóyá ìwọ tiẹ̀ wàá gba owó ìdìbò àbí ó ta káàdì ìdìbò rẹ̀ ó ta ó fi jẹkuru wákàtí méjì torí kò lè pọ́njọ́ méjì ọmọ Balógun. wákàtí méjì ẹ wo kọ́lọ́ Olódùmarè kò dóòlà wa lólẹ̀-èdè Nàìjíríà ẹ má bínú ẹ̀yin èèyàn gidi pé a kù ní abala tí àwa ìlú ní kan lu abala tí ó kàn lórí ètò yìí àlejò wa kú akínyẹn kú látẹ̀ nǹkan o. inú wa dùn láti rí yín alẹ́ òpè tá a bá tó pè ìjọ mi torí àwọn ará ilé gbádùn yín bẹ́ẹ̀ni ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ẹ́dùn jẹ́ wa ń jọ mi. ẹ ṣé mo dúpẹ́. a rí pé ọwọ́ dídí ẹ̀kẹ́ tó lọ Ṣàgámù darí padà sílẹ̀ yìí jẹ́ gbogbo rẹ̀ tá a bá tún pè yín wá sórí ètò yẹn tún jẹ́ wa. lágbára Ọlọ́run. ìṣojú òní tí yín o àjọṣepọ̀ òní bàjẹ́ àmọ́ rí yín bá o. àmì ẹ ṣé mo dúpẹ́. ẹ̀yin èèyàn ẹja kan lu abala tó kù lórí ètò yìí.